gbogbo ṣọ́ọ̀bù ọba ńlá 50 million gbogbo ṣọ́ọ̀bù ọba ńlá ò tó 3 million ẹ gbàgbé gbogbo ṣọ́ọ̀bù ò tó 3 million àwọn nylon àǹkárá ló rà kò láǹkárá $1,000 kò láǹkárá $700 kò láǹkárá $500 èlò ní lèsì tó ń ta ẹni tó ń ta òrùka márùn 500 naira gbogbo ṣọ́ọ̀bù ò tó 2 million lórí gọ́tà tó wà ẹ sọ̀rọ̀ 50 million ẹnu ilẹ̀ fowó pè bẹ́ẹ̀ ó wáyé kó ń ta lèsì ńlá is another thing níbo lẹ gbọ́dé Adésínà bó lẹ gbọ́dé tó fi lọ torí mo ti ṣe analysis mo sọ pé 3 months tí mo fi lọ yẹn mo mọ̀mọ́ excuse for that 3 months gbogbo ṣọ́ọ̀bù ò tó 2 million naira tí ṣọ́ọ̀bù ọba alábá pé 50 million naira kò ní báyé àwọn èèyàn jẹ́ mọ́ ọjọ́ tó bá ti ń ṣe business ní Nàìjíríà tí ṣọ́ọ̀bù ẹ bá ti ń pé 1 million 2 million jẹ̀níù tí ò kì í ṣòwò alájẹṣẹ́kù wàá mọ nǹkan tó ń pè ní fèèyàn mímọ̀ sọ̀rọ̀ okay for 3 months ni mo bá dé good mo ní for 3 months tí mo fi lọ yẹn ó yẹ kí Tọ̀síbẹ̀ Ventures Yàgbẹ́sábọ̀ Ọ̀fàgbọ́ ti kúyọ̀ oúnjẹ àfikún Agége Amrọ̀bà Canada 3 months yẹn tí mo fi lọ site yẹn ó yẹ kó proof gbogbo àgbáyé wípé òun ò ní láti bà tèèyàn jẹ́ kóhun tó ta ìgbà yẹn ló yẹ kó proof gbogbo àgbáyé wípé òun wá tajà ni òun wá bà tèèyàn jẹ́ 3 months yẹn tí mo fi lọ site tí mo fi ṣe láàrin 3 months yẹn kí ló yẹ kó bá ńlá ṣe láàrin èmi àti yín tó bá fẹ́ ta aṣọ pò fẹ́ ta aṣọ wàá wá àwọn laces bíi 4 million naira wàá ra 10 èlò nìyẹn máa bá mi ṣí lace bíi 4 million naira wàá ra 10 èlò nìyẹn wàá ra shoe and bag 2.5 million naira 10 25 million àbí plus 40 ó jẹ́ èlò ẹ máa bá mi ṣí understand tó bá jẹ́ wípé ó ṣẹ̀ṣẹ̀ ń búlì mi ni mo lè má dá lóhùn mo ló ṣe show fún Florida nínú oyún lọ́jọ́ tí mo bí Florida ó ṣe show fún Florida ọjọ́ kejì ó ṣe show fún Florida ó ṣe show fún Florida nínú oyún títí ṣe rí àwọn kan wà mò ń wà wọn dẹni kò sí tó lè mú mi forgive wọn mo forgive ọba ńlá genuinely o nígbà tí mo sọ pé mo forgive everybody I mean it mo forgive o iṣẹ́ ọkọ mi in a white you don't understand now àti ṣí 65 million shoe and bag àbí 65 million kí la tún sílẹ̀ kan gèlè wàá wá gèlè for $400 wàá ra 10 $400 10 èlò nìyẹn $4,000 bá mi ṣí 4,000 times 170 17 or 170 èlò lówó lè nínú bá mi ṣí 17 6.8 million bá mi ṣí mówó tó wà nílẹ̀ láàrin oṣù mẹ́ta yẹn nǹkan tó yẹ kó ṣe ni mò ń kó ẹ yìí o ọmọ ní gèlè máa gba 150 gèlè kọ̀ọ̀kan ọ̀ kán gba gèlè kán gba 100,000 gèlè kọ̀ọ̀kan ẹ káàsà yes sir ẹ káàsà yes sir. ṣé ń gbọ́ mi o ṣé ń gbà tèmi o so ká sọ pé onígèlè ká pé onígèlè máa gba 150 àbọ̀ 100,000 èlò lẹ́yìn wégèlè ládùúgbò yín èlò ní gbogbo yín wégèlè ládùúgbò yín ó mu àbí òmu èlò lẹ́yìn wégèlè ládùúgbò yín èlò lẹ́yìn wégèlè ládùúgbò yín ẹ dáhùn àrùn ṣé ìfẹ́ ká ṣe ṣú ọba ńlá ni èlò lẹ́yìn wégèlè ládùúgbò yín
this lace ó yẹ mọ̀ jẹ̀kẹ́ sẹ̀ndẹ̀ Sárìkẹ́ bá mi fi kíní sí bíbá Instagram èló lẹ́ ń wégele ládùúgbò yín wọ́n rìpọ́ọ̀tù ni èló náà wégele Yakubu ní 25,000 ok ẹ jẹ́ n tún wo tẹ̀lómi èló náà wégele ládùúgbò yín oye ẹ̀dáhùn èló náà wégele ládùúgbò yín ẹlòmíì ní 25,000 like Lizzy Anjorin she go take yes agreed 500 naira náà wégele ládùúgbò yín oyoya èlò náà wégele 25,000 eléyìí ní 2,500 orí yín pé náà wégele ládùúgbò yín orí yín pé mo like yín 10k ọmọ ni yín 500 naira ọmọ ni Dan Sulaiman sọ pé 45,000 ok but na rural area ok ṣẹ́rí ẹ máa bọ̀ ẹ jẹ́ n fi gèlè ẹ jẹ́ n fi rú gèlè tó bá fẹ́ taṣọ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ jẹ́ n ràn yín lọ́wọ́ èmi wà ń bí láti tàn mọ́lẹ̀ olórí burúkú jókòó sínú pósí Mohbad àwọn oníṣẹ́ gbogbo nǹkan ni rọ́ lójú wọn àwọn olórí burúkú ẹ̀dá sórí gèlè lè sórí gèlè yìí gèlè lè sórí gèlè lè eléyìí is 150 pa ẹyọ kan gèlè yìí wíwé oṣòwò gèlè lè 150 ẹyọ kan. ẹ̀yin tèmi ẹ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ sí Elizabeth Ọbànlá àwọn méjèèjì wọ́kùn jóró kankan ni ṣùgbọ́n ẹ ti rí nǹkan tí arábìnrin yìí tí ó sọ sí Elizabeth Ọbànlá ẹ̀yin èèyàn wa kí lẹ lérò nípa fídíò yìí kàn tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀.